ẹ̀yin tèmi ẹ kọ́kọ́ wo fídíò yìí. fídíò Agbala Gabriel kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sáré wò ó ṣe live video tán ni àwọn onírìnkèrindò mi káàkiri tá a jọ ń ṣiṣẹ́ yìí nítorí wípé ẹnìkan ò kì í jẹ́ àwádé a tree cannot make a forest. Ẹ jẹ́ sáré wo fídíò yìí kí n wá yànnàná àwọn nǹkan kan torí wípé tá a bá sọ pé fàájà movement fàájà everywhere ni àdẹ̀ ní jẹ́ kó sú wa àní jẹ́ kó rẹwà ẹ̀yin ò ní gbọ́ àwagun ò ní gbà àgbàrá yín ò lóhùn ò ní léwu onílé tiwa ni ò ní gbà. Ẹ jẹ́ sáré wo fídíò yìí mò ń padà bọ̀ ẹ ṣé. So, by God's grace, I'm bringing anointing oil for you. Anointing oil. Gbogbo àwọn tabajọ pàdé pátápátá mo ń bá wọn mú anointing oil but free. I'm bringing anointing oil for you. So, máa dé sí UK ní òru ní alẹ́ òní mọ́jú àrọ̀lá máa dé sí UK. So I'm bringing this anointing oil for you and I'm bringing water, at least anointing oil tó ń bá mi bọ̀ ó pọ̀ díẹ̀. So ń bá mi bọ̀, I'm going to give it to you free. The Bible says by the vessel of anointing yokes are broken. Nípa fàmìlóyàn ó lájà àwọn àjàgà. So I'm bringing this to the United Kingdom. I am giving you. Gbogbo àwọn tá bá ti pàdé pátá máa fún lórúkọ kan. Gbogbo àmì ìfàsẹ́yìn máa parẹ́. Gbogbo ọwọ́ ìdádúró ó máa gbẹ dànù. In Jesus' name. I'm bringing this. I'm coming with great anointing, great impact. In Jesus' name. Mo rò pé ẹ ti rí fídíò Agbala Gabriel tó sọ pé òun ń kó òróró bọ̀ fún yín lọ́fẹ̀ẹ́ lófò àtomi ní UK. Number 1, torí pé tá a bá yọpin lójú ojú làfihàn. Ṣé òróró yìí ṣó ní NAFDAC number? Ṣó mi yẹn ní NAFDAC number? Torí wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti bayé wa jẹ́ ẹ̀ tọ̀ sẹ́nu ẹ̀ lè fẹ́ lò. Lẹ́yìn NAFDAC number ṣé wọ́n lè fi hàn wá ibi tí wọ́n ti pọn òróró yìí bọ́n ṣe àti omi? Yes, ọ̀fẹ́ ló fòlò lóhun ń gbé bọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fàbọ̀ sórí adìẹ. Agbala Gabriel pẹ̀lẹ́ o, tí ìbá pé bóyá orí Nàìjíríà tó ti burú mọ́ tilẹ̀ ìwọ Agbala Gabriel tó jẹ́ drop out tó lọ léèwé tó rí kan ṣe kan all of a sudden ó gbé Jésù sórí òun ta Jésù torí wípé bísínẹ́sì tó péjú ní Nàìjíríà náà nìyẹn pẹ̀lú gbogbo allegations tán fi kàn án lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ Muyideen ò ṣe Muyideen kò rí kankan tó rí defend níbẹ̀ tí ìbá pé bóyá àwọn tó wà ní diaspora náà ó wà ní diaspora ó ti mọ iye hours tó máa ṣe ó ti mọ iye tó máa wọlé miracle wo ló tún wá apart from pé kó o lè plan rẹ kó o dẹ̀ mọ̀ ṣe ju bó o ṣe yẹ lọ kó o mọ̀ sá eré léré tí ìbá pé bóyá orí wa ti nǹkan ti ṣe wá ṣó yẹ kí irú Agbala Gabriel yìí mọ lóun ń bọ̀ ní UK òun ń bọ̀ wá fún yín ní prayer point? Mo béèrè ni lórí ọ̀rọ̀ religion tá à ń sọ yìí lọ́ndà Agbala Gabriel fún rẹ̀ nìbàdàn bẹ́ẹ̀ yẹn ní Nàìjíríà ẹjọ́ èèyàn mélòó ló ti lo omi èèyàn mélòó ló ti lo òróró yìí tó dẹ̀ ṣiṣẹ́ fún nǹkan tí Agbala Gabriel ló ń ṣiṣẹ́ fún? Are these products tested and trusted? Wá gbọ́ Agbala Gabriel wá lọ UK lóòótọ́ ṣùgbọ́n wàá rọ́wọ́ wa wípé a mọ̀ dúró díẹ̀ torí wípé o gbúdọ̀ confirm authenticity product tó fẹ́ lọ fáwọn èèyàn. Tó bá tún wá padà dé Nàìjíríà náà láti àsìkò ìlọsẹ̀ ìjà tí fàájà movement ń bá yín fà kì í ṣe kékeré torí wípé a mọ̀ petition yín lórí nǹkan tẹ́ ń tà tẹ́ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn yóò kàn Dẹ́kunlé Epaphras yóò kàn any pastor tó bá ń ta any product. Failure to be able to confirm the authenticity of intent ta òfin ò mọ̀ gbé yín. Kí mo sọ òfin ò mọ̀ gbé yín. Agbala Gabriel tó bá láwọn tó ń advice ẹ á bẹ́tà kan tètè pè ẹ́ kó o gbọ́ níbi tó yẹ kó o ti gbọ́ torí wípé gbogbo wa ò lè sùn ká kọjú rí síbì kan náà àdẹ̀lé lájú wa sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Enough is enough and like I said agbára yín ò lóhun ò ní léwó ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní religious sector tẹ́ make owó tẹ́ forúkọ Jésù àti Allah make owó yìí onílé tiwa náà dẹ̀ ní gbà. Mo wá ń bẹ̀ yín mò ń rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK
àwọn kan ti gbarú òróró bẹ́ẹ̀ lánàá, àwọn kan ti gbarú omi bẹ́ẹ̀ lánàá tó jẹ́ wípé bí wọ́n dẹ̀ ṣe ń pa owó yẹn nínú òtútù nínú ooru lọ́ọ̀ yẹn, ọwọ́ ẹni tó kó òróró àtomi fún wọn òun ni wọ́n ń da owó yẹn sí láì lè explain. Ìfura lóògùn àgbà, ìfura báyìí ní oògùn àgbà. Ẹ lọ fura. When it's sounding like it is too good to be true, it is true. Don't run away from it. À ń bẹ̀ yẹn àrọ̀ yẹn ẹ̀ ní bọ́ ha o. Ẹni tó lóun kúrò Nàìjíríà níbi tí wàhálà gidi wà tó wá ń bọ̀ ní UK lọ́dọ̀ wọ tó ń rí ṣe, tó ń rí jẹ, tó ń rí mu, ṣé ẹ ti mọ̀ pé bísínẹ́sì ni? Agbala Gabriel mo tún sọ lẹ́ẹ̀kan sí, nígbà tó bá fi máa padà dé, you will be, I'm telling you the truth. Àwọn ìgbésẹ̀ tá a mọ̀ gbé lórí ọ̀rọ̀ yín sìn, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Kí n má ṣe kí ni, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Ìwọ ń kó òróró lọ fún wọn. Ojú òtì yín, wọ́n ń pè yín lólè ẹ̀ ń gbọ́ mẹ́ran sábẹ́. Wọ́n ń pè yín lábì fúnra ẹ̀ pa fún yín mọ́. Kán fi ṣe yín nínú arólúwa ẹ̀ ni. Ṣé wọ́n ṣépè fún yín ni? Tí wọ́n bá tiẹ̀ sọ pé ẹ máa kú sígbó tẹ́yìn náà bá tó fẹ́ ṣègbọ̀nsẹ̀, ṣé bẹ́ẹ̀ dẹ̀ máa kọ̀dí sí títì? Ṣùgbọ́n ajá yín tí ó sọnù ni ò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Bíjọba ọba lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ religion, àwa fúnra wa máa dìde báyìí. Ẹ̀yin tèmi, ẹ kọ́kọ́ wo fídíò yìí. Fídíò Agbala Gabriel kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sáré wò, ó ṣe live video tán ni. Àwọn onírìnkèrindò mi káàkiri tá a jọ ń ṣiṣẹ́ yìí torí wípé ẹnìkan kì í jẹ́ àwádé, a tree cannot make a forest. Ẹ jẹ́ sáré wo fídíò yìí kí n wá yànnàná àwọn nǹkan kan torí wípé tá a bá sọ pé fàájà movement, fàájà everywhere ni, àdẹ̀ ní jẹ́ kó sú wa, àní jẹ́ kó rẹwà. Ẹ̀yin ò ní gbọ́, àwagun ò ní gbà. Àgbàrá yín ò lóhùn ò ní léwu, onílé tiwa ni ò ní gbà. Ẹ jẹ́ sáré wo fídíò yìí, mò ń padà bọ̀. Ẹ ṣé. So, by God's grace, I'm bringing anointing oil for you. Anointing oil. Gbogbo àwọn tabajọ pàdé pátápátá, mo ń bá wọn mú anointing oil but free. I'm bringing anointing oil for you. So, máa dé sí UK ní òru ní alẹ́ òní mọ́jú àrọ̀lá, máa dé sí UK. So I'm bringing this anointing oil for you, and I'm bringing what at least anointing oil tó ń bá mi bọ̀ ó pọ̀ díẹ̀. So ń bá mi bọ̀, I'm going to give it to you free. The Bible says by the vessel of anointing, yokes are broken. Nípa àfàmìróyàn ó lájà àwọn àjàgà. So I'm bringing this to the United Kingdom. I am giving you. But àwọn tábà ti pàdé pátá, máa fún lórúkọ kan. Gbogbo àmì ìfàsẹ́yìn máa parẹ́. Gbogbo ọwọ́ ìdádúró ó máa gbẹ dànù. In Jesus' name. I'm bringing this. I'm coming with great anointing, great impact. In Jesus' name. Mo rò pé ẹ ti rí fídíò Agbala Gabriel tó sọ pé òun ń kó òróró bọ̀ fún yín lọ́fẹ̀ẹ́ lófò àtomi ní UK. Number 1, torí pé tá a bá yọpin lójú ojú làfihàn. Ṣé òróró yìí ṣó ní NAFDAC number? Ṣó mi yẹn ní NAFDAC number? Torí wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti bà yé wa jẹ́, ẹ̀ tọ̀ sẹ́nu ẹ̀ lè fẹ́ lò. Lẹ́yìn NAFDAC number, ṣé wọ́n lè fi hàn wá ibi tí wọ́n ti pọn òróró yìí bọ́n ṣe àti omi? Yes, ọ̀fẹ́ ló fò lóhùn ń gbé bọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fàbọ̀ sórí adìẹ. Agbala Gabriel pẹ̀lẹ́ o. Tí ìbá pé bóyá orí Nàìjíríà tó ti burú mọ́ tilẹ̀, ìwọ Agbala Gabriel tó jẹ́ drop out tó lọ léèwé tó rí kan ṣe kan, all of a sudden ó gbé Jésù sórí, òun ta Jésù torí wípé bísínẹ́sì tó péjú ní Nàìjíríà náà nìyẹn. Pẹ̀lú gbogbo allegations tán fi kàn án lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ Muyideen ò ṣe Muyideen, kò rí kankan tó rí defend níbẹ̀. Tí ìbá pé bóyá àwọn tó wà ní diaspora náà, ó wà ní diaspora, ó ti mọ iye hours tó máa ṣe, ó ti mọ iye tó máa wọlé. Miracle wo ló tún wá apart from pé kó o lè plan rẹ̀, kó o dẹ̀ mọ̀ ṣe ju bó o ṣe yẹ lọ, kó o mọ̀ sa eré léré. Tí ìbá pé bóyá orí wa ti nǹkan ti ṣe wá, ṣó yẹ kí irú Agbala Gabriel yìí mọ̀ lóhun ń bọ̀ ní UK, òun ń bọ̀ wá fún yín ní prayer point? Mo béèrè ni lórí ọ̀rọ̀ religion tá à ń sọ yìí, lọ́ndà Agbala Gabriel fún rẹ̀ nìbàdàn bẹ́ẹ̀ yẹn ní Nàìjíríà,
ẹjọ́ èèyàn mélòó ló ti lo omi, èèyàn mélòó ló ti lo òróró yìí tó dẹ̀ ṣiṣẹ́ fún nǹkan tí Agbala Gabriel ló ń ṣiṣẹ́ fún? Are these products tested and trusted? Wá gbọ́ Agbala Gabriel, wá lọ UK lóòótọ́, ṣùgbọ́n wàá rọ́wọ́ wa wípé a mọ̀ dúró díẹ̀ torí wípé o gbúdọ̀ confirm authenticity product tó fẹ́ lọ fáwọn èèyàn. Tó bá tún wá padà dé Nàìjíríà náà láti àsìkò yìí lọ́sẹ̀, ìjà tí Fàájà movement ń bá yín fà kì í ṣe kékeré torí wípé a mọ̀ petition yín lórí nǹkan tẹ́ ń tà tẹ́ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. Yóò kan Dẹ́kunlé Epaphras, yóò kan any pastor tó bá ń ta any product. Failure to be able to confirm the authenticity of intent ta, òfin ò mọ̀ gbé yín. Kí mo sọ? Òfin ò mọ̀ gbé yín. Agbala Gabriel, tó bá láwọn tó advice ẹ, á bẹ́tà kan tètè pè ẹ́ kó o gbọ́ níbi tó yẹ kó o ti gbọ́. Torí wípé gbogbo wa ò lè sùn ká kọjú rí síbì kan náà, á dẹ̀ lè lájú wa sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Enough is enough. And like I said, agbára yín ò lóhun ò ní léwó ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní religious sector tẹ́ make owó tẹ́ forúkọ Jésù àti Allah make owó yìí. Onílé tiwa náà dẹ̀ nígbà. Mo wá ń bẹ̀ yín, mò ń rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK. Àwọn kan ti gbarú òróró bẹ́ẹ̀ lánàá, àwọn kan ti gbarú omi bẹ́ẹ̀ lánàá tó jẹ́ wípé bí wọ́n dẹ̀ ṣe ń pa owó yẹn nínú òtútù nínú ooru lọ́ọ̀ yẹn, ọwọ́ ẹni tó kó òróró àtomi fún wọn òun ni wọ́n ń da owó yẹn sí láì lè explain. Ìfura lóògùn àgbà. Ìfura báyìí ní oògùn àgbà. Ẹ lọ fura. When it's sounding like it is too good to be true, it is true. Don't run away from it. À ń bẹ̀ yín àrọ̀ yín ẹ̀ ní bọ́ ha o. Ẹni tó lóun kúrò Nàìjíríà níbi tí wàhálà gidi wà tó wá ń bọ̀ ní UK lọ́dọ̀ wọ tó ń rí ṣe, tó ń rí jẹ, tó ń rí mu. Ṣé ẹ ti mọ̀ pé bísínẹ́sì ni? Agbala Gabriel, mo tún sọ lẹ́ẹ̀kan sí. Nígbà tó bá fi máa padà dé, you will be, I'm telling you the truth. Àwọn ìgbésẹ̀ tá a mọ̀ gbé lórí ọ̀rọ̀ yín sìn, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Kí má ṣe kí ni, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Ìwọ ń kóròró lọ fún wọn. Ojú òtì yín, wọ́n ń pè yín lólè ń gbọ́ mẹ́ran sábẹ́. Wọ́n ń pè yín lábì fúnra ẹ̀ pa fún yín mọ́. Kán fi ṣe yín nínú arólúwa yìí ni. Ṣé wọ́n ṣépè fún yín ni? Tá bá tiẹ̀ sọ pé ẹ máa kú sígbó tẹ́yìn náà bá tó fẹ́ ṣègbọ̀nsẹ̀, ṣé bẹ́ẹ̀ dẹ̀ máa kọ̀dí sí títì? Ṣùgbọ́n ajá yín tí ó sọnù ni ò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Bíjọba ọba lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ religion, àwa fúnra wa máa dìde báyìí.